Ògo ni fún ọba àwọn ọba lókè ọ̀run, àyànfẹ́ àti ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ ìdí méjì tí mo fi wá sórí afẹ́fẹ́. Òní ọjọ́ kẹsàn-án, oṣù kẹta ọdún 2026, láti sọ àdúrà méje àwọn àyànfẹ́ ti ọjọ́ kejì àti ìkan nínú ìrírí mi tí mo pè ní ogun àwọn ará ìlú òyìnbó. Ẹ̀kẹta, láti pe àkíyèsí orílẹ̀-èdè àti àwọn ọmọ Ọlọ́run sí nǹkan méjì sí mẹ́ta. Wọ́n ní ọdún kan sẹ́yìn, àdúrà méje yẹn rèé. Ní ọdún kan sẹ́yìn, màmá kan láti ìlú òyìnbó ó sẹ́ǹdì ọmọ ẹ̀ sí mi. Ó ti ṣègbéyàwó fún ọmọ yẹn lọ́jọ́ pípẹ́, ṣùgbọ́n ọmọ yẹn kò bímọ, wọ́n dá dúró. Gbogbo àdúrà tí mo sì gbà, Olúwa sọ pé ó dìgbà tí mo bá fi ẹsẹ̀ tẹ ìjọ tí wọ́n ti ṣègbéyàwó fún ọmọ yẹn àti ìlú yẹn kóhun tó lè bá mi sọ àṣírí ohun tó dá ọmọ yẹn dúró àtọ̀nà àbáyọ. Mo pe ọmọ àti ọkọ rẹ̀, ibo lẹ ti ṣègbéyàwó, ìjọ wo ni? Mo forúkọ bo ìjọ yẹn láṣìírí. Wọ́n ní ìlú Àkúrẹ́ ni. A sì gbéra láti Èkó, ó di ìlú Àkúrẹ́. Bí a ti ń lọ, ọba àwọn bá wí pé a ò gbọ́dọ̀ tan fóònù wa ní àlọ àti àbọ̀, ẹnìkan kò gbọ́dọ̀ pè wá. Bí a bá dẹ̀ ti ń lọ, ká ya ìkejì ká wẹ̀. Tá a bá ti ń bọ̀, ká ya ìkejì ká wẹ̀. Unfortunately, a gbéra. Ọjọ́ tí ìyàwó mi bí ọmọ, ọjọ́ kejìlá lọ. Lọ́jọ́ náà, láì wo ti ìyàwó mi tó ṣẹ̀ bí, mo ṣáà make sure kí n rẹ́ńdà sacrifice yẹn. A gbéra láti Èkó, a dé ṣọ́ọ̀ṣì ọjọ́ Sunday ni àti jí láàárọ̀ láti Èkó. Bá a ṣe débẹ̀, àbúrò ìyá obìnrin yìí tí ìyá rẹ̀ kọ́ odidi ilé tó gbé fún, tí ìyá rẹ̀ send àwọn ọmọ ẹ̀ sí, tó jọ̀ọ́ ló ń send, tó ń ṣe owó, tó ń sanwó school àwọn ọmọ ẹ̀ torí kò lọ́kọ, ó ti fọkọ dájọ́. Àbúrò màmá yìí ó láti yí wa po bá a ṣe débẹ̀. Ní èkejì, ó ní ká mú mi, ká jẹun, ká ṣe, ó sàn sọ̀yáyà. Bó ṣe ń sọ̀yáyà yẹn l'Olúwa ní ẹni tó dá obìnrin dúró ni mo rí yẹn o. Lẹ́ẹ̀kejì, ọ̀tà yẹn nìyẹn, ẹ lọ gun ọ̀tà. Mo fẹ́ gun ọ̀tà, kò fẹ́ jẹ́ kí n gun ọ̀tà. Ó sàn ṣe wéré wọ́nran. Mo ní ẹ jẹ́ ká gun ọ̀tà ká gbàdúrà. Ó ní kí lẹ bá gangan, mo ní àbá kankan wá kà wá gbàdúrà ni. A kà wá sí bí mo wá ní ká kúkú yà torí ó sọ pé ìyá òun ti la bí ìkọjá rí. Ó ní bí náà ti ṣègbéyàwó. Ó láwọn dẹ̀ ń gbàdúrà pé ìgbéyàwó yẹ kó ti bímọ. Olúwa ní ẹni òun nìyẹn o. Aláàjò tó ń tọ́ máa ń pa nìyẹn o. Ẹ̀ tó ń bẹ́ ń di ẹ̀rìn. Bí a ṣe ń lọ, ó ní a sọ fún ọ̀pọ̀ àǹbọ̀ àti ẹ̀gbọ́n kankan. Mo ní ẹ máa ń wọ̀rí. Ó ní báwo lẹ́ni ṣe jẹ́, mo ní ọ̀rẹ́ wọn lásán ni mi ì jẹ́ sọ. Ó ní ìránṣẹ́ Ọlọ́run ni ẹ, mo ní rárá, mo ní ọ̀rẹ́ wọn ni mí. Mo bá padà. Bí a ṣe ń bọ̀, unfortunately, àìgbọ́ràn àna màmá yẹn ó láti tan fóònù. Ó láti tan fóònù. Bó ṣe tan fóònù tán, obìnrin ló kọ́ pé mo ní kò gbọ́dọ̀ gbé. Awẹ̀ ní kejì, àforílé. Bí a ti kọjá, bó ti kùn tí a ti kọjá Iléṣà, tá a fẹ́ dé Ifẹ̀ roundabout, bí mọ́tò wa ti ṣe, ó lé òun gangan ló wà kí ọkọ ìyàwó ló wa mọ́tò. Ó ní ìkankan cover ojú òun, mo ríra. Mọ́tò wa somersault lẹ́ẹ̀mẹ́ta, mọ́tò wó. Gíláàsì mọ́tò wọ orí mi báyìí. Hospital Ifẹ̀ náà ti lọ yọ. Ọmọbìnrin tí wọ́n dá dó láti má bímọ, ó kú sí wa lọ́wọ́ nínú accident yẹn. Ọkọ ìyàwó kò lè sọ̀rọ̀. Wọ́n ṣàárọ̀ sí gbogbo wa lọ sí Ifẹ̀ hospital lọ́jọ́ Sunday. Mo gbàdúrà fẹ́yìn tí ẹ̀ ń kẹ́kọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí.
ogun aláàjù àtọmọpa Olúwa mà bá yín ṣe. Nígbà tí a dé hospital tá a gbàdúrà Olúwa òdodo èdè kúpa ni mí gbowó ní ìgbà kankan lórí ìrìnàjò yìí kó lè dá ọmọ bá wá o. Ọlọ́run recover life mi. Ó recover life driver ẹ̀yìn àná. Ó wá kun ìyàwó gangan. Unfortunately, wọ́n yọ glass tó wọ orí mi. Obìnrin yẹn náà Ọlọ́run dá padà sí ayé. Nígbà tó Ọlọ́run dá padà tán, ìyàwó mi ṣẹ̀ bímọ. Mo gbàdúrà fún wọn. Wọ́n treat wọn. Mo padà sí ilé ní ọjọ́ náà. Nígbà tí mo délé, Olúwa ní ṣé o ti rí àṣírí tí òun rí sọ fún ọ? Lọ rí. Tí ẹ bá dọ̀hún o ò ní rìn tí a fẹ́ rí. Ẹgbẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. Ogun àwọn ará ìlú òyìnbó. Ẹ pe orúkọ Jésù. Àdúrà méje tí ò ní yìí. Ẹ fi ránṣẹ́ fáwọn ọmọ Ọlọ́run. Kí n tó sọ ọ̀rọ̀ méjì sí mẹ́ta àkíyèsí. Àdúrà àkọ́kọ́. Olúwa ta ni mo fi aṣojú mi? Ta ni mo fi ṣe aṣojú mi tó jẹ́ òun gangan ló tọwọ́ sójú mi láti fọ́ mi lójú? Ẹni tí mo fi ṣe aṣojú mi tó tọwọ́ sójú mi láti fọ́, Olúwa fi rú ẹbọ fún mi lọ́dún yìí. Èkejì, gbogbo ẹni tí mo pè ní aláàjò mi tó fi ayé mi nájà ogun, Mahil, Himba, Zaliamba, Waga, Gayemi, Mindiada, Waka, Gajajayabi. Ẹni tí mo pè ní aláàjò mi tó jẹ́ òun gangan ló fi ayé mi nájà ogun. Olúwa fi ṣètùtù ikú, fi àdìtú palẹ̀ rẹ̀ mọ́ fún mi. Má jẹ́ orí ayé mi fi nájà ogun mọ́. Àdúrà ẹ̀kẹta. Olúwa gbà mí lọ́wọ́ ẹni tí mo fẹ́ kí tiẹ̀ dáa tó fẹ́ kí tèmi ó bàjẹ́. Gbogbo ẹni tí mo fẹ́ kí tiẹ̀ dáa láyé màmá yìí ó gbó odidi 2-3 flat mẹ́ta ta kó máa fi jẹun kó máa fi. Ẹni tí mi ò fẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ tó sì bà tèmi jẹ́. Olúwa palẹ̀ rẹ̀ mọ́ fún mi. Ṣẹ́ ogun ẹ̀ fún mi bí mo ti ń gba mẹ́sẹ̀gì yìí. Àdúrà ẹ̀kẹrin. Olúwa ṣàánú mi dé ìkóríta tí mi ò ní máa rí ogun ayé mi bí àtìlẹ́yìn mi. Olúwa ṣàánú mi dé ìkóríta tí mi ò ní máa rí ogun ayé mi bí àtìlẹ́yìn mi. Number 5. Olúwa má jẹ́ kí ayé ó fi accident pa mí. This is the first time tí màá kọ́ ṣe program nínú mọ́tò. Ọ̀rọ̀ accident yẹn ni mo bá wá. Olúwa má jẹ́ ayé lè fi accident, má jẹ́ fi pa mí. Má jẹ́ fi ẹ̀jẹ̀ mi tó lóore mi tàwọn aláàánú mi ná ọjà orí pópó lọ́dún yìí. Àdúrà ẹ̀kẹfà. Olúwa gbà mí lọ́wọ́ ogun alájọbí tí ò jẹ́ ká kí ayé mi kó rere. Ogun alájọbí tí ò jẹ́ kí ayé mi kó rere, kí àwọn ọmọ mi kó rere. Olúwa bá mi ṣí ọ̀run tí àwọn ìkà tì mọ́ mi tí ọjọ́ ogun mi ò fi tán. Bá mi ṣí ọ̀run táwọn ìkà tì mọ́ mi, tì mọ́ àwọn ọmọ mi, tì mọ́ ìran mi tí ọjọ́ ogun mi ò fi tán. Àdúrà ẹ̀kẹjọ. Olúwa gbà mí o lọ́wọ́ ẹni tí ń ṣe mí tó tún fọ̀nà hàn mi tí mo sì mú lórí ọ̀rẹ́ àti olùrànlọ́wọ́. Gbogbo owó tí màmá yìí ná ọ̀dọ̀ àbúrò ẹ̀ ló fi sí. Finally, ẹ gbàdúrà ẹ̀kẹsàn-án. Olúwa àwọn ará ìlú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni tó ń ṣe wọ́n ni wọ́n rí gẹ́gẹ́ bí olóore. Olúwa gbà mí. Olúwa fàánú ṣe ogun tí Olúwa fàánú bá mi ṣe ogun tí èmi gangan ò lè sọ wípé
ọ̀nà àbáyọ rẹ̀ rèé. Dẹ̀ ràn mí lọ́wọ́ títí màá fi jáde láyé kí n má lè kúrò lójú ọ̀nà òtítọ́, òdodo, ìjọba Ọlọ́run. Jẹ́ n parí ìrìnàjò mi dáadáa. Ẹ dẹ̀ gbàdúrà fẹ́mi náà. Bó kun ọjọ́ kan kí èso jogún mi, kọ́lọ́run ó fi kú bo àṣírí mi. Gbogbo àwọn tọ́lọ́run dẹ̀ rán sí mi láyé, kí Ọlọ́run má jẹ́ kí ìpọ́njú, àìní, ìpadà sẹ́yìn kó má dé sí ayé wọn bí àlejò. Thank you. Eléyìí ìpè àkíyèsí ni. Ẹ bá mi pín mẹ́sẹ̀jì ọjọ́ kejì yìí fún àwọn ọmọ Ọlọ́run. Yóò ṣe nǹkan ńlá o, ẹ̀kọ́ ilẹ̀ o, ìrírí ogun àwọn ará ìlú òyìnbó, kọ́lọ́run bá wa ṣẹ́ gbogbo àwọn ará ìlú òyìnbó tó mú àwọn tó ń ṣe wọ́n líkà, tó ń so ògùn sí wọn, tí wọ́n gbowó wọn fi so ògùn, kọ́lọ́run ó ṣèdájọ́ wọn. Thank you. Eléyìí àkíyèsí ni. Àwọn èèyàn kan ní kí ló dé tí mo bá sọ òótọ́ fáwọn èèyàn tí mo tún jáde bẹ̀ wọ́n. Number one, ọ̀nà mẹ́ta ni Christianity pín sí. Ọ̀nà ìkíní, ọmọ Ọlọ́run. Ọ̀nà ìkejì, ojúlówó ọmọ Ọlọ́run. Ọ̀nà ìkẹta, ìránṣẹ́ Ọlọ́run. Àwọn wo lọmọ Ọlọ́run? Gbogbo ẹni tọ́lọ́run dá ọmọ Ọlọ́run ni. Èṣù lè wá ya lo ọ̀tọ̀ nìyẹn. Èkejì, àwọn wo ni ìránṣẹ́ Ọlọ́run? Àwọn ìránṣẹ́ Ọlọ́run ni ẹni tí gbogbo ayé ń wo ẹwà Olúwa mọ́ lára, ṣùgbọ́n tóun gangan mọ̀ wípé òun ò kì í ṣe vẹ́sù Ọlọ́run, òun kà á jọlá Ọlọ́run ni. Kí ni àwọn ojúlówó ọmọ Ọlọ́run? Ojúlówó ọmọ Ọlọ́run ni ẹni tí ìgbé ayé ẹ̀, gbangba àti kọ̀kọ̀ rẹ̀, tí a rí nínú Ọlọ́run, tó bá ìfẹ́ Ọlọ́run mu, tí Ọlọ́run dẹ̀ ń darí ìrìnàjò ayé ẹ̀, tí ìwàláyé Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́ tó wà nínú ayé ẹ̀. Ọ̀nà mẹ́ta tí Christianity pín sí nìyẹn. Ní èkejì, gbogbo ọmọ Ọlọ́run, ohun tí a lè fi dá wọn mọ̀: 1, ìbẹ̀rù Ọlọ́run. 2, ìrẹ̀lẹ̀. 3, ìgbọ́ràn. 4, ìfifúnni. 5, ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀, èyí ni òtítọ́ àti òdodo, ká bá lẹ́nu ọmọ Ọlọ́run. Number 6, ọkàn ìdáríjì pátápátá lábẹ́ bó ti kò sí ní tí a lè sọmọ Ọlọ́run láyé ó máa lọ́kàn ìdáríjì. Alọ́kàn dárí kì í ṣe irú eléyìí tí Ọ̀dẹ́dọ̀yìn Ọláwùmí tó ń ṣe. Ìwà àtẹnìkan ní ọdún tó kọjá ẹ̀sìn bájà lórí afẹ́fẹ́. I'm sorry to mention àmín. Ọmọ Ọlọ́run gbẹ́dọ̀ ní ọkàn ìdáríjì, no matter tí èèyàn bá lè ṣe é, kì í ṣe kó lọ́rọ̀ lẹ́nu nìkan. 6, ọkàn ìmoore àti ìdúpẹ́. Kò sóhunkóhun kó kéré jù tó ṣe fún ọmọ Ọlọ́run láyé, ó gbọ́dọ̀ ní ọkàn ìmoore àti ìdúpẹ́. Another one, 7, ọkàn ìtúbá, ọkàn ìrònúpìwàdà. Ọmọ Ọlọ́run gbàgbọ́ pé àwọn lè dẹ́ṣẹ̀, bọ̀ nínú ẹ̀ṣẹ̀ wọn, tá a bá dẹ́ṣẹ̀, wọ́n gbọ́dọ̀ ní ọkàn sorry, káwọn túbá. Ọkàn síwájú sí ọkàn ìrònúpìwàdà. Kí ni mo fẹ́ mú jáde nínú nǹkan tí mo sọ ni pé ìyàtọ̀ wà nínú ohùn Olúwa àti ká pe àkíyèsí àti ká sọ òótọ́. Bí o bá sọ òótọ́ fún ènìyàn, ẹni orílẹ̀-èdè, ìdílé ẹ, ará àbí ọ̀rẹ́ àbí ìjọ, tí wọ́n bá gba ọ̀nà mìíràn yí padà láti dojú ogun kọ ọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, sọ fún wọn pé ká má bínú. Torí pé àbọ̀ wá bá lóòótọ́, òótọ́ tó sọ fún wọn yẹn tó bá sì yá, wọ́n sì máa padà pé lágbájá dẹ̀ sáwà sọ o. Tó bá ti jó òótọ́ ló sọ, má wo ohun táyé máa sọ. Má bá ní a máa kọrin kan nígbà tá a wà ní
towards 70s 80s a máa kọrin kan nígbà tá a wà ní primary pé ọ̀rọ̀ tí mo bá ráyè sọ tó yí bírí ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀nìyàn sọ tó yẹ gẹ̀rẹ́ máa kúnlẹ̀ máa gbàdúrà máa bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀. Bí o bá jẹ́ ojúlówó ọmọ ọlọ́run tó bá báwọn èèyàn sọ̀tọ̀ tí ohun ọlọ́run láà kì í ṣe sọ́ọ̀rì fún bọ́ tó bá ti jẹ́ òótọ́ tó bá jẹ́ ọmọ ọlọ́run táyé ní àwọn òfẹ́ ẹ má bínú òótọ́ ni mo bá yín sọ simple as ABC fún àwọn ọmọ ọlọ́run. Bí a bá dẹ̀ ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ à ń sọ̀rọ̀ ní ojú tó lé ojú tó ko, à ń sọ̀rọ̀ láàárín ọjà, à ń sọ̀rọ̀ ní ìkórìtà, à ń sọ̀rọ̀ ní gbangba ìta níbi tí ẹni tó ń gbọ́ wa èèyàn mẹ́ta ni. Èkíní ẹni tó ń sọ̀rọ̀ ẹnu wa, èkejì ẹni tó fẹ́ ọ̀rọ̀ ẹnu wa àtọkàn wa, ẹ̀kẹta ẹni tí ọ̀rọ̀ tá a tẹ̀ ń sọ tí ò tẹ̀ yé rárá tákàdá dé dá sí. So bí ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ṣe rí nìyẹn. Ní àwọn nǹkan wọ̀nyí ojúlówó ọmọ ọlọ́run ó gbọ́dọ̀ rí dájú pé tó ń bá sọ̀rọ̀ táwọn èèyàn bá gbà tá a bá rí i sódì ẹ má bínú torí ọlọ́run. Mo gbà yín nímọ̀ràn ni. Ìmọ̀ràn kì í ṣe ogún àbí òótọ́ fífọ. Òtítọ́ àti ìmọ̀ràn kì í ṣe tipátipá. Ẹni bá gbà gẹ́gẹ́ ẹni tó bá gbà gẹ́gẹ́ tẹ́ni tó bá sọ fún bá bínú má bínú simple. Tí ayé bá ti gba ọ̀tọ̀ rẹ sí òdì ìyẹn àwọn ohun tí mo sọ ní kúkúrú. Finally eléyìí mo fẹ́ bá orílẹ̀-èdè sọ mo dẹ̀ bẹ̀ gbogbo àwọn spiritual leader wa traditional leader wa political leader wa kárí ayé tí mo ti fi media ṣẹ̀ ní ọ̀nà kan bí èkejì àtàwọn fans wa ẹ má bínú níbi òtítọ́ lé òkè ṣe bí ohun olúwa o àbí ibi ìmọ̀ràn bóyá mo fi ìtara ènìyàn bá wa sọ̀rọ̀. Mo ní ayọ̀ ńlá kan ní àìpẹ́ yìí ní àná kí n tó sọ ayọ̀ ńlá yẹn. Eléyìí tí bàbá Tinubu àwọn èèyàn kan rò pé bóyá mo against ìjọba bàbá Tinubu. Mi ò against bàbá Tinubu, mi ò sì against ìjọba rẹ̀. Ẹni ọmọ Yorùbá tó bá against Tinubu ní àkókò yìí àbí ìjọba rẹ̀ orúkọ tá a lè pè ní ọmọ àlè ilẹ̀ Yorùbá. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Mo sọ̀rọ̀. Ìkíní ni pé Haúsá ló ṣẹ̀ṣẹ̀ kúrò ń bẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́ọ̀ la ṣe tó máa expect kí Haúsá tó wá padà síbẹ̀ nígbà tí í ṣe àwọn nìkan la dá Nàìjíríà fún. This is not a issue of tribalism. Ṣùgbọ́n tí èèyàn wa bá ń ṣe tó kùn díẹ̀ káàtó ẹ jẹ́ á sọ fún pé kinní yìí o kò wá òkè bóyá ó lè rí àtúnṣe ṣe. Lénìí bí wọ́n bá ní kán dìbò lónìí o tí mo bá máa dì í Tinubu ni wọ́n dìbò fún o kì í ṣe pé bóyá àwàdà o tó ìdí ẹ̀ ni pé mi ò lè ever lọ dìbò fún Haúsá mi ò lè ever dìbò fún Ìgbò ní àkókò yìí. Kí ni ìdí? Kì í sọ̀rọ̀ tribalism. Kí ni ìdí ni pé Haúsá ló ṣẹ̀ kúrò ń bẹ̀. Ọmọ ẹni ìbá ẹ̀ṣẹ̀dí bẹ̀rẹ̀ a lè filẹ̀kẹ̀ sídìí ọmọ ọlọ́mọ. Ó bá Bíbélì mu ó dẹ̀ bá natural mu general. Ṣùgbọ́n o ìjọba tí Tinubu ń ṣe tí àwọn èèyàn rò pé mò ń criticize rárá o. Ohun tí mò ń gbìyànjú láti sọ fórílẹ̀-èdè yìí tí wọ́n fi ń wá mi kiri traditionally, religionally, politically láti arrest mi, láti fìyà jẹ mí, láti gbé mi pamọ́, láti silent mi.
mi ò criticize wọn. One, there is a difference between individual benefit and general benefit. Ohun tí ó ń dùn mí ni pé oore ọ̀fẹ́ àkọ́kọ́ tí a ní Ọbásanjọ́ ṣe wíríwírí ó bá lọ, ìyẹn lọ nílẹ̀ Yorùbá. This is the second chance we have. Ipò tí ẹ rí yẹn, nǹkan mẹ́ta ló lè gbà lọ́wọ́ wa. Ikú lè gbà, ọ̀tẹ̀ àwọn èèyàn lè gbà, táàmù téèyàn fẹ́ ló lè expire ó lè gbà. So ipò lọ títí. There is a difference between individual benefit and general benefit. Ìjọba tí Tinubu, bàbá wa Tinubu ṣe individual benefit ni, is not a general benefit. Kí bàbá Tinubu kó gbogbo ọmọ Yorùbá sí gbogbo post tó wà ní Nàìjíríà ó dáa, but individual benefit ni. Ní òpin gbogbo ìjọba ọdún mẹ́rin tí ń lọ báyìí, ọdún campaign ni. Ní òpin gbogbo ìjọba ọdún tí bàbá Tinubu fà lò, ó ti lọ ọdún mẹ́rin báyìí. Ìbéèrè wa ni pé kí ni general benefit tí ilẹ̀ Yorùbá benefit pé nígbà tí Tinubu bá tẹ̀ kúrò bẹ́ẹ̀ benefit Yorùbá rèé o re intermal record rèé pé again nílẹ̀ Yorùbá. Ó lóun fẹ́ gbé bank, òun fẹ́ gbé school àmì, gbogbo ẹ̀ di àárọ̀ yìí a sì ń gbọ́ ni. Kí ni benefit wa? Bí èèyàn bá fi ọdún mẹ́ta pinlẹ̀ṣẹ̀ wèrè, ọdún mélòó ni yóò fi ya wèrè? Mi ò against bàbá. Èkíní tí bàbá Tinubu bá parí ìjọba rẹ̀ lónìí, wọn ò ní dárúkọ Tinubu pé òun ló ṣèjọba mọ́. Wọ́n á sọ wípé ìgbà tí ẹ̀yà Yorùbá ṣèjọba ni wọ́n á dárúkọ. Ẹ̀bẹ̀ tí mò ń bí àwọn ọmọ Ọlọ́run pé ẹ má jẹ́ kí àkókò yìí oore ọ̀fẹ́ yìí ó tó fò wá lórí o. Àwọn olórí wa nínú ìgbàgbọ́, nínú ẹ̀sìn, àwọn ọba wa, àwọn political leader wa, àwọn bàbá Bísí Àkàndé bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ẹ lọ bá bàbá Tinubu pé bí ìlú ṣe rí òòrọ̀ gbọ́, ẹ má tán, ẹ ń tan bàbá yẹn, ẹ ń parọ́ fún. Ẹ jẹ́ kó mọ̀ kí ìjọba rẹ̀ ó lè jẹ́ ẹ̀rí ńlá fún ilẹ̀ Yorùbá ní àkókò yìí. Mi ò against ẹ̀. Tí ẹ bá dẹ̀ rí mi bí ẹni tó ń against ẹ̀, gbogbo yín ẹ má bínú. Ṣùgbọ́n mo mọ̀ wípé bó pẹ́ bóyá ọ̀rọ̀ tẹ́rí yẹn yóò sọra rẹ̀ dandan. Bó pẹ́ bóyá ọ̀rọ̀ tẹ́rí yẹn yóò sọra rẹ̀ dandan. Ìyẹn ti èkíní. Pé bàbá Tinubu appoint àwọn ọmọ Yorùbá sí position individual benefit ni. Ẹ jẹ́ kí Yorùbá gangan ká benefit nínú ìjọba yìí. Ẹ má jà tàn wọ́n. That is number one. Number two, mo fẹ́ pe ọkàn àwọn ẹ̀gbọ́n wa sí. Wàá mo dẹ̀ sọ fún wa, mi ń ṣe political talk or prophet. Mi dẹ̀ ṣe ajìjàngbara freedom fighter. Mi dẹ̀ ṣe activist. I'm just an evangelist and a prophet of the living God. Ẹ take note yẹn. Àdúrà tèmi ní fún gbogbo èèyàn kó dáa fún wọn ní ìgbà tiwọn kí a lè sọ rere ní ìgbà tiwọn. That is all. Number two, ẹ wo ayọ̀ ńlá tí a ní nínú ìjọba bàbá wa Olúbàdàn tuntun, bàbá wa Rasheed Ládọjà. Ní the first ọjọ́ tó joyè, ẹgbọ́n tó béèrè fún ìlú Ìbàdàn, ó lóun fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì ó fún un ní Ìbàdàn state. Ní èkejì, ipò ọba zoni ó bẹ̀rẹ̀ lórí ó béèrè, mọ̀ pé á béèrè náà ni. Ó béèrè
Olú Ìbàdàn ó ń gba first class ọba ní Ọ̀yọ́ state. Ẹ wo achievement ńlá everlasting bí wọ́n fún ní state bọ́n tí fún ó ti wà ní record títa ayé pé bàbá yẹn ti create ó ti become an everlasting heroes nínú ìjọba ẹ̀ tí ọba kankan tí break record rẹ̀. Ẹ wo gbogbo ogun tí bàbá Ṣèyí Mákindé gbé ti bàbá Olúbàdàn. Ẹ wo nígbà tí ó wọlé tán tí ó jọba ẹ̀ tán, ẹ wo bó ṣe tó mú bàbá Ṣèyí Mákindé tó mú mọ́ra tó dẹ̀ gbé gbogbo tí bàbá Ṣèyí Mákindé fi ṣe tó dẹ̀ gbé kó lọ́kàn tó tún bring ẹ̀. Èyí tí àwọn ìránṣẹ́ Ọlọ́run ò dẹ̀ lè ṣe tí wọ́n á fọlọ́pàá máa mú ẹni tó bá gà wọ́n lórí afẹ́fẹ́. Ẹ wo ìgbé ayé bàbá yẹn, a Muslim to the core. Ẹ wo ẹwà Ọlọ́run nínú ayé bàbá yẹn bó ṣe dàgbà tó. Ẹ wo ohun tán pè ní àgbà ilẹ̀ Yorùbá. Ó béèrè ìkan ayérayé fún ìlú ẹ̀. Ẹ wo ohun tó achieve tí ò tí ì pé ọdún kan tó gorí àlééfà. Ní tí à ń bá àwọn ọba wa Christian leader wa bàbá Tinubu sọ nìyẹn. Ẹ gbé irú ìgbé ayé bàbá yẹn. Ẹ̀yin náà break everlasting record. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ó ní ìjọba yóò dáa, ó ní kò sí tó bad, ó ní nígbà tí bàbá Tinubu bá tó re-elect ó ló tún máa dá sí. Bàbá Ọọ̀ni of Ifẹ̀ ń pa mi ò má bínú o kò parọ́ o bọ̀tì kò bá bàbá rẹ̀ Tinubu sọ̀tọ̀ as a first class as number one ọba in Yorùbá land and in Nigeria this time around kò bá sọ̀tọ̀. Kí ni ìdí ẹ̀? Ẹ jẹ́ kí gbogbo bàbá Ọọ̀ni of Ifẹ̀ rí mẹ́sẹ̀gì àtàwọn èèyàn ní ọ̀nà Ìbàdàn sí Ifẹ̀ roundabout. Ifẹ̀ roundabout sí Ifẹ̀ àṣẹ olú ọba ilẹ̀ Yorùbá olú ìlú ilẹ̀ Yorùbá. Ṣé bàbá Ọọ̀ni of Ifẹ̀ rí i pé ọ̀nà yẹn dáa ni? Ifá ní alákàràjọ sọ̀ká tó dé Ifẹ̀. Ṣé agbẹ́dọ̀ fi ọ̀nà yẹn ṣépè? Ọ̀nà tó lọ sí olú ìlú gbogbo ilẹ̀ Yorùbá ṣé agbẹ́dọ̀ fi ṣépè fún èèyàn kí ilẹ̀ tó sún kó má kú? Bàbá Ọọ̀ni of Ifẹ̀ ṣe ń gba ọ̀nà yẹn Ìbàdàn sí Ifẹ̀, Ifẹ̀ sí Iléṣà, Iléṣà sí Àkúrẹ́, Ifẹ̀ sí gáràjì ọlọ́dẹ sí Oǹdó. Bàbá Ọọ̀ni of Ifẹ̀ sì gba ọ̀nà yẹn ó sì sọ pé nǹkan dáa kò sì lè béèrè. Ẹ lọ wo àwọn ọ̀nà north bá ṣe ṣe ọ̀nà tó wọ orí ìlú ilẹ̀ Yorùbá. Ẹ lọ wo Òṣogbo sí Ọ̀fà, ẹ lọ wo ọ̀nà bí ọ̀nà ṣe bàjẹ́. Ẹ lọ wo Ẹdẹ Òṣogbo sí Ìgbàngán, ẹ wo bí ọ̀nà ṣe wú kalẹ̀ bẹ́ẹ̀. Eléyìí kan tí gbogbo wa rí ni kì í ṣe bóyá a fi bèèyàn jẹ. Eléyìí tí bàbá Ọọ̀ni of Ifẹ̀ máa fi béèrè rẹ́kọ̀dù ayérayé fún ilẹ̀ Yorùbá fún wa. Ó torí pé wọ́n fún un ní owó contract ọ̀jájá email. Má bínú bàbá ní ògàn yín o gbogbo ẹ̀yin àgbààgbà. Ṣùgbọ́n bí a bá lọ ó mà yẹ ká sọ rere nípa wa. Ẹ má jà tan ìjọba, ẹjá sọ bí nǹkan ṣe rí fún ìjọba kí wọ́n lè ràn wá lọ́wọ́ kí sísìn yín tí ẹ wà lókè yìí kó lè dáa. Mi ò gẹ́nikẹ́ni, mi ò gé ìsẹ́nikẹ́ni. Kẹ́ má dẹ̀ bínú tẹ́ bá rí bí ẹ̀gàn. Ẹ wo àwọn èèyàn tó ní Èkó dáa. Ẹ lọ sí ọjà Èkó jàǹkàrà tí Èkó ti ń pa over 1 billion naira sí gọ́ọ̀mẹ̀ntì ní oṣù. Wọ́n wú ọ̀nà yẹn kalẹ̀ ní odidi ọdún 2-3. Mo lọ síbẹ̀ ní December, mo dẹ̀ sunkún délé. Ẹ wá lọ fi ọjà Èkó kẹ́ lọ fi compare tó Òṣogbo, ọjà ọba l'Ákúrẹ́ ti Èwí Ọ̀fadó àti Gbági nìbàdàn. Èkó for that. It is well o. It is well o. It is well o. Ní tí mo lè sọ nìyẹn. Ẹ má jẹ́ kí ìjọba yìí ó jẹ́ individual benefit. Ẹ jẹ́ ó jẹ́ general benefit kó jẹ́ record, kó wà record for life. Now, mo ń lọ sí program ní Àjà ní December.
mo rí mọ́tò gbogbo kú sí Tọ́mìlà bridge. Kò pẹ́ tèmi náà ó gbé ìṣó lórí Tọ́mìlà bridge. Àwọn ọmọ olè láti wá yí wọn káàkiri. Wọ́n ní kí n gbé ATM jáde. Wọ́n dẹ̀ ní POS dání lórun. Wọ́n bẹ̀bẹ̀ sí. Mo wá ní báwo la ń